Elle a contrôlé l'homme. Elle m'a dit non plus. Il s'est tué le niveau. Et il y a des vidéos aussi. Elle est pour. Elle a été pour. Elle est pour filer à moi. Et il y a des vidéos pour toi. Elle est pour. Elle a si à la wani. Il veut pas bâtir pour gagner. Il veut aussi te dévoiler pour gagner. Là, il y a un moyen pour l'avoir. Moi, avec la Yoda, il m'a battu Agba. Ça Yoda, vous pouvez être battu au Ghani. C'est ça, il vous voyez. Allah Pataoro. Baba wa sahibul bayani wa tibiyan. Babban bayan. C'est Yoda. Wọ́n ní sẹ́ Yoda kálukú náà sọ pé ibi tẹ́ ti gbà wọn ibi tó dáa yìí. Wọ́n ò tí ìwé bẹ́ẹ̀ ni wọ́n bá wí bẹ́ẹ̀ kí wọ́n náwó. Yàwíyàtú àbábù sọ̀lẹ́hìn sẹ́ Yoda bẹ́ẹ̀ wọ́n ní ibi tẹ́ ti gbà wọn náà lọ́dà. Ṣé bàbá àbá àkàtì ní òyìnbó sọ̀lẹ́hìn ní wọlé sùnmí ni? Ní ọkọ̀ kìíní òdòdó ká máa gbéra wa. Wọ́n wà lábẹ́. Bàbá wa kárẹ̀ ẹ̀kú wọ́n ní ibi tẹ́ ti gbà wọn lọ́dún máwọn. Kárẹ̀ ẹ̀kú. Ṣé rí ẹwà dúró orí tó náà kó sára Ànábì? Sallallahu alaihi wasallam. Ṣé mo ti bàyọ̀ dá? Bẹ́ẹ̀ ni lọ́rọ̀ bàbá ń bàyà. A ṣì ní àlẹ́ yìí bí sàkáyì gbọ́bẹ̀ àyà. فأثني عليه بالسخاء وبالحياء بالصبر يوم البعث إن كنت مسلما. وبالصبر يوم البعث إن كنت مسلما. أثني عليه بالسخاء وبالحياء. Ọba fẹ́ yìí pa nábì lọ fẹ́ yìí. Disturber ẹni tí ń di kárẹ̀ ewu lọ́wọ́ kọ́ gbogbo ara rẹ̀. Disturber. Bí ó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ẹlòmíì pé kò lọ̀gá irú ẹlòmíì ọwọ́ àwọn ọ̀gá rẹ̀ ilẹ̀ ó fẹ́ sú. Àmọ́ tí ó bá ní àníbíà Muhammad dáadáa ń gbọ́ ẹ̀kọ́ ìròyìnbó rẹ̀ dáadáa o. Tí ó bá ní kíyọ àwọn àjọ rẹ̀ ó ròyìn rẹ̀ pé bò ló ṣe rí. Nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ tí dókítà ọmọ mi ní ẹni tó ti sọ́kọ̀ mi pé ní stopper. Fẹ́dà ń jọ tí wọ́n ń ṣèyàwó. Ibi tí mo jọ́ lọ sí ìjọ rẹ̀ ẹ̀jẹ̀ sí wá sí mi. Ọládi méjì ìgbàjà. Yòkó sáájú yòkó ọ̀nà ọ̀fọ́ rẹ̀ mi lábòkò tó rọ̀ rẹ̀ lónìí. Sáájú yòkó. Má bọ̀. Bí ó bá ní kí bàbá ọ̀sán ìwà àádọ́ ọmọ akọ̀wé wá sí ìyàwó tí wọ́n ti ṣe. Ló off your soul. Tọ́. Ọ̀pọ̀ láwọn tí ó bá tàwọn ọmọ jẹ bẹ́ẹ̀. Kìí ṣe báyé kiri máa ń káyì. Ètè bẹ́ẹ̀ ni kọ́ máa dá ọmọ kó ẹsẹ̀ yìí. Ọ̀kẹ́ lọ jòkó mọ́ wa, àákúnlẹ̀, ṣèlú àdé àkúnlẹ̀ tí àkúnlẹ̀ kí máa lọ lé jòkó. Jẹ́ kí káyọ̀ bọ́ ọ̀tọ̀ náà gbọ́kọ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀. Karatu. Ìkálẹ̀ ẹ̀kú náà wọ́n lọ sí àwọn ní. Àti karatu àti kálẹ̀ ẹ̀kú káánà lọ́bẹ̀rẹ̀ ẹ̀kú rẹ̀. Ọba fẹ́yìn ànábì. Fàásìmí àléhì. Kọ́kọ́ yìí gbé. Bìsàkáyì wọ́bìlẹ̀ àyà. Ànábì lè bùnyàn ní nǹkan. Ẹlẹ́ẹ̀kejì. Wọ́bìlẹ̀ àyà. Sọ́kà ànábì lójútì. Ó di mélòó gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ tẹ̀rí bá fẹ́ ṣáájú yìí. Tẹ́ ẹ bá wáyé ẹ̀ kọ́ sí ànábì. Wọ́n bí sọ́búrì yóò máa lè bá wá sí. Ọkùnrin tí ń kọ́fà. Ìkú dàmú súnìyà. Ìsáàrù sí kàlífàtà. Wọ́jí àrùn wọ̀ká. Takàlábà fi umuri kama tasha. Ìsáàrù sí kọlùfàtà wọ́jí àwọn kọ́. Ẹni tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n ń pè é láláyìí lójútì. Ẹgbẹ́ rẹ̀ búburú ni. Àwọn ẹbí rẹ̀ búburú ni kò tí àkáyì lójú. Òdọ́dọ̀ rẹ̀ mọ́. Takàlábà fi umuri kama tasha. Takàlábà fi umuri kama yasha. Àti wúyọ́ máa ṣe ládùúgbò ẹ̀ nìkan kápá rẹ̀. Àmọ́ lọ kápá rẹ̀. A ti ju ẹni tó bá jágbà ní. Gbogbo tí ànábì wa ní.
وبركاته المرسل أبو إسرائيل وبالصبر يوم البعث ìrábàdé tí mo sì bàbá báyìí kéèyàn mú sùúrù má faraya. ẹ̀yin fífi ọdún àbábù sọ̀lìhìn. gbogbo nǹkan lọ́mọ bí dẹrù rẹ wò. wọ́n ní tí èbá ti ṣe rọ̀sọ̀mù sọ́dọ̀ yín ẹ má pariwo. ẹ má pariwo. ń padà bọ̀. asaburu alali musibatun ala shamiti. asaburu alali musibatun ala shamiti. bí nǹkan bá báyàn tí gbogbo ẹ ṣe yí àwọn àwọn òtó nǹkan tó ọba ti ní òtó nǹkan musiba ńláńlá ni bẹ́ẹ̀ tó fẹ́ rẹ́rìn. lónìí ẹ̀wọ̀n àwọn Mukadam àgbà pé nǹkan ṣe lọ sọnù. lónìí ẹ̀wọ̀n bàbá ń bàyá pé nǹkan ṣe lọ sọnù. tí wọ́n bá tẹnu bọ ìgbésí ayé ara wọn bí ó ṣe lò ó ẹ̀yin oṣù tó ní káyì àbùtú bó ṣe rí ni. ọba bá mi lé ní masini lọ́ba gbọ́ tó mọ̀ kébì ni mo ti bèbè lọ. ẹ dákun ẹ mú sùúrù. wá sí àwọn olùkà síbùrì. aṣọ àbúrúkà síbùrì. sùúrù ọjọ́ nǹkan tó bára ní ọkọ̀ lẹ́nu lè máa gbé bára mọ́. múrú fíìmù náà kọ́tì. wà á bára ọ̀sẹ̀ pé bùbá bẹ́ẹ̀ yọba sì fẹ́ dé èèyàn láyé ẹ wo láti méjì ìgbàjọ rẹ. bẹ́ẹ̀ni tọ́ndà. ẹ̀ka mẹ́ta ìyẹn gbọ́dọ̀ tó wò wọ́n ti dá kọjá. ẹni tó máa dá fún ìrẹ́pọ̀ ọ̀pọ̀ nǹkan mẹ́ta dá kọjá ti bẹ́ẹ̀ bàbá yìí láti lórí láta àti tí bàbá láta àbí. bẹ́ẹ̀ni. wọ́n àbí pé tó yù tiẹ̀ tó lọ́sọ̀ láti di ẹni láti bọ̀ ọba ìkẹrẹ̀ létí sí wá sí. nínú yìí. láti bọ̀ àbùkù káàdìrì. gẹ́gẹ́ wá sí ilé rẹ̀. ṣe kiri náà wọ́n máa wọ̀ wípé ọdún mẹ́sẹ̀ ń gbọ́gbọ́n bọ̀ náà ọkùnrin náà ni. abáwọn karatu báwọn ti ṣe wá sí láti gbà náà èmi náà sì ń dáhùn sí fún wọn láti gbà náà. wọ́n ní bí ọba méjì yẹn yóò dá nǹkan mẹ́ta kọjá. àwọn ẹ̀sìn kí ọba dá kọjá yóò padà dá kọjá. yóò fi dé yẹn. kí ni nǹkan náà. awọ́lẹ́ nù. àkọ́kọ́ rè. alimuru. alimahadu. bàbá ẹ̀wọ̀n kan pé wàrà kan ní wàrà kan. wàrà tó kan. yóò kọ́ mú kíkan. ẹni tó dé yẹn yóò kọ́ mú kíkan náà. yóò máa kan fún yóò máa kan fún yóò máa kan fún gbogbo yẹn lọ. súnmọ́límùrù. ọba mú yóò tán ọba paasi lọ́dọọdọ kó kò bàrà. yóò tún wá mú tó kò. yóò tún wá mú tó bá mú tí gbogbo yẹn sì ń dábò tí a máa ń ṣe ní báyìí. ẹ̀kẹ́ ti lónìí. ọba paasi tí ọ̀pẹ́ nìkan lè ṣe o. alimu ani anu. alimu ani anu. ọba akùnkàrọ̀ ọmọ ẹni kẹ́nìkan mọ̀ báyìí. olùkẹ́ ní ọmọ ọmọ wà ní òun. ọmọ adamu ní mọ̀ o ní mọ̀ alára ní ọmọ ẹni tí ń sìn. ọba wa paasi ọmọ wa náà ní ẹ̀rọ sí. bẹ́ẹ̀ yàn ọ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí kọjá ẹni tó fírí lọ́dọ̀ ọmọ adamu tí wọ́n yẹ sáṣẹ́ sí. ìyẹn kan náà ni. tí wọ́n ní dánwò wọ́n ní yàṣọ. wọ́n ní yàṣọ ẹnìkan tí wọ́n yẹ sáṣẹ́ ó dà wọ́n ní kọ́lọ́ wọn ẹ máa gbọ́ o. wòkè ifá lúrẹ̀ jílẹ̀ ákìlà. ọ̀rọ̀ háyà. ọ̀ráyà ìdàmà yàrú àlàlí ọ̀sà ọ̀yẹ̀dìdù alátífúlì. ẹni wọ́n ní sàṣì. wọ́n ní sàṣì. òun náà rí o. tàlẹ́ntọ̀ ń. tàlẹ́ntọ̀ gbogbo èèyàn bá ń lọ. láàárọ̀. láàárọ̀ wọn wá káwọn ọmọ ìdílé àkùnmọ́ yẹn wọ́n dá. bàbá wa tọ́jú wọn kalẹ̀. wọ́n ní sàṣì. èmi. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yẹ̀rù alẹ́ ọ̀sà ọ̀yẹ́dìdù láìjà. láàrin òbí lẹ́nu ọba gbogbo. gbogbo ẹjẹ́ bá bá lẹ́kọ̀ọ́ láàrin òbí tó bẹ̀rẹ̀ òbí ni wọ́n ti mọ̀ wọ́n ní sàṣì ó ti sàṣì rẹ̀. wọ́n ti mọ̀ pé òun gẹ́gẹ́ rẹ̀ kò gbèsè kó wọ́n ga wọ́n àfilẹ̀ kò ní sàṣì. àwọn ọ̀dọ́ ọ̀gá gíga tó ọ̀gá bá dáa fún ọ wọ́n tẹ̀lé o wọ́n ló mọ̀ ayé ó yẹ o wọ́n ti lé àbí wọ́n yẹ o wọ́n lé mi náà. tíná sẹ́nu létà àwọn tó ṣiṣẹ́ bàbá ń bà yá. èmi kọ́ wọn kí ó tẹ́lẹ̀ mi ò rí mi jìnnà mọ́. ẹ dákun fún òní kéèyàn ó ti sọ yìí kẹ́rí kó tó àmọ̀ sí alárùn ìjìnlẹ̀ ní mọ́kó tẹ́lẹ̀ rà. ní a bá pàdé mi ọmọ fún pàdé sọ̀rọ̀ yìí. pẹ̀lú ẹsẹ̀ méjèèjì. pẹ̀lú ẹsẹ̀ méjèèjì àmọ́ ní ìsìn kọ́ kọ́dà kọ̀ pàtó ti kọ̀ pàṣẹ àbí wọ́n bá gbé mi
àmọ́ kò fi kọ́lọ́wọ́ má ṣe kẹ̀ra. Èmọ̀ gbogbo tá a wá bí wọ́n fi ròyìn ànábì súnmọ́ ha ọ̀gá máa tó dúpẹ́ ní àbámọ̀yá tẹ́lẹ̀ ń dàgbọ́n èèyàn mẹ́fà ní àbá Mukadam àgbà ọ̀fọ̀ ọ̀hún kó tó dìde mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ yìí nígbà tó yá ọjọ́ òkèèyàn mẹ́rin ó tún jẹ́ òkèèyàn méjì tòun ti bẹ́ẹ̀ náà ìtí wọ́n lò ní ṣe náà kí n ṣe yìí. wọ́n bọ̀ wí mọ́tò níbi tàtí ní wọ́n bọ̀ yàn mọ́tò kí èsì àwọn olówó kékeré máa ṣe ẹni mẹ́ta tí wọ́n bọ̀ wí lèmi máa kó pọ̀. ẹni tí ń bá ń wá kún wọn hàn ó bu zohori ẹ̀wọ̀n náà ó zohori wọn ní padà rí ọmọ. àmọ́ ìhàwá dídùn àtẹ̀kùnú fi àti. ẹ bá fẹ́ sinmi láyé bí wàhálà ti bá Mùsá gbogbo ànábì Ọlọ́run tó ní wàhálà ti lu Mùsá òsínú. ó ṣe wàhálà púpọ̀ ìdààmú bá a. àfáà ló sì bẹ̀rẹ̀ lọ léyìí. ẹ ló tọ́ àwọn àbá o bá tọ́ àbá ọmọ bí o ti rí ọmọ bó ti mọ́. àròdìtà àǹtẹ̀kùnú fi àti. tọ́ ọba fẹ́ gbádùn ayé rẹ̀ Mùsá ní àkádìlẹ̀ kì í ná. mi ìsàbárì náà sọ́nà sọ́bà. wàhálà àwọn náà ní gbogbo wa ń bá kì í. ó ní wọ́n lọ ìdí ẹ́ lera fún mi ń sinmi wàhálà ìpọ̀. èmi náà ní sinmi. èsì tí ó fún Mùsá ni pé àbá mi fíkà á ní tó ra á tàbí gànàtì ọ̀nà sùn yẹ fi gbóná àfi dúnìá ọlọ́run èèyàn wá sí mi kìlá yìí láì jẹ́ nà mọ́ gbé sí i wá sí mi nù wá ní ọ̀rọ̀ yóò fi lọ́dún lálẹ́ lórí sàlámù ayé ọwọ́ ayé sẹ́ni tí ń sinmi nù. bó o tó ní níbi iṣẹ́ ayé ẹ̀fọ́ yìí lífù kí n sinmi oṣù kan ẹ bá tún fún ọ náà o tún lè sinmi o tún wà ní ọmọ wa mọ́tò kì í lu ìlú ọdún yóò sinmi nù. àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wàhálà tó dé. bá wá fẹ́ ṣe wàhálà kàfẹ́tà yẹ mu lọ. kúndí. ànábì ní ọlọ́wọ́ wa fi kan ròyẹ ọ ìnaka. láàlá kúlùkì ní àzíìmì. ètò ìmọ̀ tẹ̀lé wáyà yẹn ni. sọ ibi bàyà ni wàláhì láàbì. kò kí àyà lọ́wọ́ mi ọ̀tẹ́tìrà sọ́dọ̀ mi á pè é ìpáyà fàárì ó wá pọ́n àwọn àgbàlagbà ní lára wa ìwà lórí ni mi dé ìyá yẹn táwọn máa ti mú ní pẹ̀lú òkú ọ̀nà ìwà ní èsì mo ti sọ̀spẹ́ndì àwọn àgbà àwọn èèyàn ti bá mi lọ mẹ́ta ẹ̀mí ẹyọ kan yìí ní Ọlọ́run bá ní ìlú àní dálé àfá àní dáńtì àní dálé àfá kàpẹ́ lórí àfá nílọrí o ẹ wá rí bàyá ni nàmbà wà nílọrí. kọ́dà gbogbo mi tí bàbá bàyá bá ti gbọ́ oníṣẹ́ ibẹ̀ fẹ́ ṣe nǹkankan tá a lè bá wọn tí wọ́n bá níbi tí wọ́n lọ tẹ́lẹ̀ àwọn náà máa ń sọ̀spẹ́ndì ibẹ̀ ni wọ́n mọ̀ wá ní. ẹ dákun èyí tẹ́ wàá fi àpẹẹrẹ wàhálà ni wọ́n sọ yìí o. awọ́lọ́nù. wá sí mi ní ìṣẹ́jú márùn-ún tí ẹ lọ́jọ́ kó di táìmù. kúlí máa àsọ́bùtà. kúlí máa àsọ́bùtà. ọ̀gbẹ́ni ọba wà nù lè kéwù. ntọ́ ọba rí ni ọ jẹ wọ́n jẹ ntọ́ ọba fẹ́. lóòótọ́ àwọn ẹgbẹ́ rẹ tí wọ́n jù ọ́ lọ lójú erí wọ́n ra tantalizer wọ́n ń lọ Mr Big wọ́n tún lọ Shoprite wọ́n tún mọ́bìnrin lọ pé mú ìjọba wù ọ́ ìwọ́n tó ń kéwú lọ́wọ́ tó ọba ti ìrírú ẹ̀ wọ́n ní ọlọ́jọ́ dùn ọ́ o èyí tí wọ́n bá rí ọmọ ẹ̀jẹ̀. àbá yẹn tẹ̀lé. kúlí máa sọ́bùtà. wọ́n sọ fún wa fáìlì bàyá ìlẹ̀kẹ̀ wọ́n ṣe 21 days ọba àjẹrin ni mo gbéyàwó. 21 days ọba àjẹrin nílùú yìí. ó pé ogun àkọ́kọ́ yàtọ̀ kan náà sáré. bàbá wọn bá lọ nìyẹn bá ṣe ṣe wọ́n ní ráwà ní tọ́lọ̀ tó gbé làwọn wí ní náà ló ti wí. gbogbo gíláàsì ni bàbá wọn fọjọ́ náà. máa jẹun tó ọba rí ní ìlú ọ̀dọ́ tó òun ìgbà sáàmù ẹ̀. sáyẹn. kúlì ìbàdàn ní ìlú ọ̀tẹ̀jì àyà oúnjẹ àyà lọ́mọ kí wọ́n máa jẹ. ẹni ọbẹ̀ kí wọ́n jòkó tí wọ́n oúnjẹ àyà ní ọ̀jẹ̀. àbá mi ọ̀gbìn ọlọ́run wọn kí wọ́n. irú oúnjẹ àwọn oúnjẹ àyà tó máa jẹ. ẹ̀pà lóúnjẹ àyà. ọ̀tún kó sápò. àti wá kó kó lẹ́pà nísìn. sáyẹn bàyá tó ti di bisikíìtì.
máa jẹ́ kí náà ni wọ́n máa jẹ́. Ìjọra máa mú mi sí ọmọ akéde tó kí ó rí bí ó ti máa dẹran ara rẹ̀. Ṣé bọ́ ọlọ́run tí wọ́n tẹ̀lú lọ ni wọ́n ní làbídùn kan sáì làbídùn kan sí lò wọ́n náà máa síbẹ̀. Èdè nù. Sábíẹ̀n. Ẹlẹ́ẹ̀kejì tó máa gbọ́dọ̀ máa ṣe. Ìlìbásí máa wọ̀ jẹ́ níta. Ètò ọba rí lásán ni ọmọ àwọ̀. Ọdún mẹ́ta èmi fi sí ọkọ ìyàwó. Aṣọ ẹyọ kan tí wọ́n fún mi tí ó fi sọkọ ìyàwó. Ìran mi ti bá fọ ìbòjú ọ̀pẹ ọkọ ìyàwó nùgbà ọba jẹ. Ọdún mẹ́ta aṣọ ẹyọ kan. Mo fi kiri ọkọ ìyàwó náà. Pẹ̀lú wa láì sọ̀rọ̀. Pẹ̀lú aṣọ kan. Tọ́ba dọ̀tí à ń fọ́ àdùn ó ti sọ de. Pẹ̀lú ìgò ọ̀sáyọ̀nù kò sí tán. Ìgò lẹ́bi lọ. Ìdọ́jọ́ wájà sàgẹ́tọ̀. Ọdún mẹ́ta. Ẹni tá a jọ wà wọ́n lájọ ọba ìjẹ́ ní mo rí láàárọ̀ yìí. Mo rí láàárọ̀ yìí. Ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Ọ̀rọ̀ lórí ìyàwó ti. Ẹ dákun tó. Gbogbo ọgbà náà kọ́ ni tòmátì. Gbogbo ọgbà kọ́ ló máa pa ọbẹ̀ wọ̀ sí ẹjí. Nígbà wọn wá kó ojú wa ní ti àmọ́ wọ̀. Mo ti ra aṣọ ní ìṣojú. Bàbá àwọn kẹ́kẹ́ máa gbá ní pẹ̀lú owó ara àwọn ẹgbẹ́ wọn fẹ́ ra aṣọ nísìnyí. Kì í sọ̀rọ̀ ogójì ọdún. Àwọn òtí ẹ̀ á máa pè é lọ́wọ́ bọ̀. Àwọn èèyàn ni wọ́n ń bọ̀ àwọn láti kó owó wa. Àlìkíbà kí wọ́n tó pè é nísìnyí. Ẹ̀ ṣe ojú wa kó lẹ́sìn máa wọ̀. Àlìkíbà kí wọ́n pè é nísìnyí. Ẹ̀ ṣe ojú wa. Gbogbo ẹ tí fáwọn ọtọ́lọ̀ ní ọmọ wọlé kí kò ní ní àmú tó wá parí kí ó wà. Ìjọ bí máa kọ́dọ̀ mọ́ àwọn àrí. Ọba lòdì ẹ bá ké dàdá ìlú wáyé bí wọ́n dé àbá dọ́tọ̀ ẹ bá ń tún èbó yìí o. Tọ́. Síìtì ó síìtì mi. Tọ́. Àti mọ̀. Ẹ mọ̀ pé tí a bá jiyàn lọ́nà ni máa síìtì àbí. Lónìí wọ́n lọ chíìtì ọ̀. Ọ̀pẹ bá wá sábòsí mú yẹn. Ó dàbò sí gbé. Ṣé chíìtì náà tún lòun náà ní? Síìtì náà tó dàbò sí. Bàbá bàyá. Wọ́n wá sí nǹkan lọ́wọ́ báyìí. Alákanú àwọn àfa ọmọ kéwù rẹ̀ lọ lé àná rẹ̀. Wọ́n wá délé àná, wọ́n wá gbé oúnjẹ túwó ráìsì àti ẹja borí fún àwọn àfa. Àfa wa ni òun ọ̀jẹ̀. Àfa lọ́la náà o. Ẹgbẹ́ lọ́wọ́ wí ó yẹ máa lọ léwu lọ́jọ́ ilé. Ìwà bá yín lé. Àbá ni wọ́n bá mi lé. Àbá sì lọ ó sì tòkó jẹun. Lọ́mọ kéwù. Ẹ̀rí báwọn. Bàbá yìí á sì. Ṣé wà pẹ̀lú kọ́ọ̀dìrì? Adàlí kọ́ọ̀dìrì wẹ̀ kìí yìí. Àbùdó yìí kọ́ọ̀dìrì. Ẹnìkan kọ́ ọmọ kí wà wọn. Ìwà bẹ́ẹ̀ wọ́n lò lọ́wọ́ ọmọ wọn. Wọ́n bá dé bí àdàgbà. Àbábùdó kárí wọn jẹ àkókò àtọ́jẹ. Àlọ́ ìpàdé mi ọmọ náà mi bàbá. Ìgbọ́ sí òun jẹ adé ọmọ mi àdàlú níje. Wọ́n sọ fún un. Ó sì wọlé tán wá ó ti rí lójú ẹ̀. Ó ní nítorí orí sẹ́mi rẹ̀. Ọmọ rẹ̀ ń jẹ èrè àgbà. Nípa orí wọn wá. Àwa já pọ̀. Ó ti gbé gbogbo ẹ̀ náà. Ọwọ́ àbọ̀ ọdẹ àbúrò àti ìwò rẹ̀ báyìí. Ó ní kàn báyìí. Ìwádìí ayé dé tí mo ti jẹ́ òkè egun ó tó egun rẹ̀ pọ̀. Kọ́ wá ní oníṣẹ́ kọ́kágbọ́ oníkékeré. Adìẹ bá kọ́. Àyà àti ìtọ̀hún bá já. Sípé ìtọ̀wọ́ fẹ́ kọ́ wọn ìyọ́ rí báyìí yọ ọjọ́ àgbà. Bọ́ọ̀ bá fẹ́ kọ́ mọ̀ rẹ́ náà lè máa pàṣẹ kí nǹkan máa ṣe ìjọ́jọ́ tàbí lónìí. Ta ló wá fẹ́ jáde lọ́nà wa nísìnyí? Àwọn àfáà tí wọ́n ń ṣe nǹkan lónìí bàbá tó bí wọn láti wá Abdulaziz bí owó ní ọ̀la. Wọ́n ní àwọn ń gbọ́ ogun tá à ń sọ látàwọn kẹsàn tí wọ́n forí láti kí n gbà táwọn kẹfẹ́ tó kórè o. Wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n yẹ. Ẹ̀gbọ́n tí wọ́n wí Kọ́dà bẹ́ẹ̀ ni ìdí ẹ̀ lò. wọ́n bá mú 2000 wá wọ́n ní kọ́ mọ̀ nígbà kò ní àmọ́ kò díjà àdé àlọ́wọ́. Àfààní ẹ̀yìn bá náà ilé ẹ̀ka náà. Mọ̀lú ní báyìí, ẹ jẹ́ ká dáa tó. Alhamdulillah. Torí Ọlọ́run gbogbo ẹ̀ àfà mi. Karatu kárẹ̀ ẹ̀bùtú kó mọ́. Kárẹ̀ ẹ̀bùtú. Ìtò ń ṣe fọ́lọ́. Karatu. Ẹ dákun, ẹ má yọ ọwọ́
lára àwọn ọmọ yìí o. Ìwé ìjọwọ́ lára wọn, ẹgbẹ́ ìjọwọ́ lára wọn ṣe o. Wọ́n ìwé ẹ̀jẹ̀ máa ń kó sí ọkọ̀ tí ò ní gbà. Ilé Géútà àfà tó sí. Wọ́n ní 5,000 kọ́mọ̀ lọ́dọ̀ àwọn bàbá Mukadam Agba. Ilé Géútà àfà sí. Ilé Géú àfà rẹ̀. Ṣé kàrà tó gbọ́? Ilé Géú àfà rẹ̀. Kọ́dà bó ṣe súnmọ́ tí a kò. Tí a bá sọ̀rọ̀ á lè ṣe. Lọ́fíìsì rẹ̀ àyàwó ẹni ọlọ́ọ̀ni o. Kọ́bílá. Lókè àgbò. Ẹ̀dẹ́ béèrè ní Géú. Ìbẹ̀rẹ̀ yìí mọ́sálásí lókè àgbò. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Ẹ lọ́ọ́ mí sílẹ̀. Ọ̀rí báyìí. Yọ́ dára rẹ̀ alájọ alágbèjì ìdàrẹ́tọ̀ rẹ̀ wọ́n ètò débẹ̀ ọ̀rọ̀ lápò rẹ̀. Ẹ dákọ̀ ẹ bá ṣe sáájá ọ̀rẹ́ mi láti méjì ìgbàjà. Wọ́n ní fi àríkímọ̀ rẹ̀ ṣe tọ́lọ́. Ọlọ́ọ̀kọ́ máa dúró tì. Ọmọ táríkà wọ́n yí ìgbẹ́. Ọlọ́ọ̀ máa dúró tì ó. Ọlọ́ọ̀lá